Hi everyone, welcome to my channel. wọ́n máa sọ pé tí Awo ò bá Gbawo Nigbowo Awo á tẹ Awo Afaya. So ǹjẹ́ ní orí ètò tá a wà yẹn tí ẹ ti ṣe program pẹ̀lú Ọba Solomon yẹn a rí pé Awo kan ń sọ wípé kò yẹ kí Awo máa tú àṣírí Awo ẹgbẹ́ lórí amóhùnmáwòrán. So a dẹ̀ mọ̀ pé ẹ̀yin Babalawo máa ń sọ wípé táwo bá Gbawo Nigbowo Awo á tẹ Awo Afaya. Ǹjẹ́ ilé ṣàlàyé lè fún wa kí ni àwọn ìyàtọ̀ tó wà nínú àwọn ọ̀rọ̀ wọn? Ṣé ẹ rí Awo Nigbowo yẹn arò ni níwájú Ifá. Tí ọmọ awo kan bá ń ṣe ọ̀gbọ̀gbọ̀ àrùn tí ò lè dìde, ọmọ awo míì ló máa sọ pé àwé Ifá tó kọ́ mi ṣebí kára ọmọ lè yá ni wọ́n fi ń ṣe. Òun náà ṣe sọ pé awo ni sọ̀yẹ́ awo. A lè sọ pé àwé ìwọ ló kọ́ mi pé wọ́n fi ewé làpálàpá wọ́n fi ń ṣe báyìí, lọ ṣe fọ́mọ yìí kó má bàa kú. Òun ni wọ́n ṣe sọ pé Awo ni ó ń gbé Awo Nigbowo. Awo pé gbà o. Awo jẹgúdújẹrá wà. Awo olè wà. Awo ẹmọ̀ mi ní TikTok wà. Awo ẹmọ̀ mi ní Facebook wà. Ṣùgbọ́n ohun tí Ifá ń sọ fún wa níbẹ̀ ni wípé awo tí ń gbé Awo Nigbowo bóyá rí awo kan nínú ìgbèkùn àìsàn tí kò sì sí ìrànlọ́wọ́ fún láti jẹ́ kí tó lè fi tọ́jú ara rẹ̀. Àkókò yẹn ló yẹ kí àwọn babaláwo ẹgbẹ́ dìde ìrànlọ́wọ́ fún pé ó yá ẹ fi owó ránṣẹ́ kí wọ́n ṣe nǹkan wọ̀nyí, ẹ má jẹ́ kó kú o. Awo ló gbé Awo Nigbowo nígbà náà. Torí awo yẹn lè má ní ọ̀kan àyọ́ná, ó lè má ní èjì àdìbò. Awo ló máa gbé awo. Tàbí awo lọ sí Ẹ̀gbẹ́, ó ṣàwo lọ. Ìyàwó yẹn wá ń rọbí nílé. Awo tó bá wà lákòókò náà ló máa wò pé awo yìí aya awo ni, igbá ilé awo ní í ṣe o, àwo ilé awo ní í ṣe. Nǹkan burúkú ò gbọdọ̀ ṣe ẹni yìí, òun á dúró tì í. Òun ni àwọn bàbá wa ṣe ni wọ́n pè ní Awo ní gbé Awo Nigbowo. Kì í ṣe pé kí babaláwo kan gba owó lọ́wọ́ èèyàn kó lùyàn ní jìbìtì, kó gba 500 million, kó gbowó mílíọ̀nù lọ́wọ́ ẹni, kó wá sáwá bá mi kó ní àgbà míì Awo ní gbé Awo Nigbowo. Tó bá jẹ́ pé ọwọ́ ẹbí mi ló ti gbowó ńkọ́, àjọjọ máa tàṣẹ lé ní o. Awo kankan ò ní gbé Awo rẹ̀ Nigbowo o, torí pé kì í ṣawo. Àrú àwọn tí wọ́n tẹ́ awo nìyẹn. Wọ́n ní àbára ẹ̀ pè ní àbàwò jẹ́, ìyẹn náà ẹ̀ pè ní bàbá aláriwo. Àmúsún ni ṣíṣe. Ìyẹn ọlọ́pàá kan pè mí lọ́jọ́ kan mò ń bọ̀ látọ̀nà Ìbàdàn. Mo wá wà nínú mọ́tò, mo kó ìkòkò àsìjẹ sínú mọ́tò, mo lọ ṣe nǹkan fáwọn èèyàn, mo wá ń bọ̀. Ọjọ́ yẹn ìwé mọ́tò mi ti expire, ká ní ìwé mọ́tò mi ló bèrè ni, kódà àjàre mi máa fún nìkan. Ó ní àwọn awo fáwọn àna yìí, mo ní bó ṣe sọ́ni mo ní fáwọn ní gbèmọ́ láíláí. Tí n bá ṣe fáwọn àna yìí, mọ́tò mi tó ń takú tó ń jí iṣẹ́ òní màá máa lò. Mi ò ní lọ ra bẹ́ǹsì àbá sọ pé orí mi náà lo bẹ́ǹsì ni, àbí mi lè lo Range Rover ni. Ṣùgbọ́n Ifá ló ń la ni o, kì í ṣe ènìyàn kọ́. Ifá ló ń la yàn. Tí àdúrà lòmí bá gbà, á ní ẹ lọ gbé mọ́tò fún babaláwo yẹn, á ní ẹ lọ kọ́lé fún babaláwo yẹn. Ifá ló gbé ẹni yẹn nìyẹn. Ó gba mílíọ̀nsì lọ́wọ́ ẹ̀, ó gba owó lọ́wọ́ ẹ̀. Wọ́n wá fẹ́ fọlọ́pàá mú ẹ wá sábà babaláwo onífá. Ó wá ní bàbá ẹgbà míì Awo ní gbé Awo Nigbowo, awo rẹ̀ wọ́n á padà ṣẹ̀wọ̀n ni. Torí pé tí wọ́n bá ń wà ẹ́ bọ̀, tí wọ́n bá wà délé babaláwo yẹn, wọ́n á jọ kọ́kọ́ kó yín lọ police station ni. Irú ẹni bẹ́ẹ̀ awo ò ní gbé gan débi pé Awo gbé Nigbowo. Bó ṣe rí nìyẹn o. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun àmàrí yín bá o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fún àwọn ọmọ Yorùbá nímọ̀ràn àti gbogbo àwọn tó ń wò yín. A ti ṣe ìmọ̀ràn ṣáájú. Ní ṣókí. Ṣùgbọ́n ohun tí mo kàn lè sọ fún gbogbo wa ni wípé ojú gbogbo wa ò ní fọ́. Torí àwọn kan kò síbi tí ò sí ọ̀dàlẹ̀. Láíláí ni ọ̀dàlẹ̀ ti wà.
àwọn bàbá wa láyé àtijọ́ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dalẹ̀ tí wọ́n kó ẹ̀sìn wa lọ sílùú òyìnbó tí wọ́n fi jẹ́ kí wọ́n fi máa jà wá lógun. Kò sí mọ́tò tó ń jẹ́ bulletproof o, ayẹta ni wọ́n ṣe sára ẹ̀ ìka àwọn bàbá, ṣùgbọ́n wọ́n ti ta nǹkan wa. Òrìṣà òkè ò ní fọ́ gbogbo wa lójú, òrìṣà òkè ò ní di wá létí, gbogbo ibi tí ire wa wà la máa rí náà rí kedere. Etí wa ò ní di, a ò ní kú, a ò ní rùn. Nígbà tí Ifá sọ fún wa wípé apéré mọ pété lórúkọ tá a pé kú, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ọwọ́ ikú ò ní tẹ̀yìn, ẹ ní kúkú òjijì, ọ̀gbàdà nígbàdà lórúkọ tá a pààrùn, ẹ ní fàrùn lólé ayé, ẹ ní fàìsàn lólé ayé, àkísà abẹni rere jẹ́ lórúkọ tá a pòfò, ẹ ní ṣòfò ọmọ, ẹ ní ṣòfò aya, ẹ ní ṣòfò dúkìá, gbogbo ohun tó ń dá nínú nǹkan yín kò ní bàjẹ́. Mo ṣẹlà bọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ. Ẹ ṣé bàbá, gbogbo àtọ́sà ẹ ṣeun sà.